A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Bọ́lá Tinubu ti bu ọwọ́ lu ìfiránṣẹ́ ìwúlò agbẹjọ́rò fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC agbamòfin Rotimi Oyedepo lọ sí ipò òkè lọ́dọ̀ ìjọba àpapọ̀ Federal Civil Service gẹ́gẹ́ bí Director of Public Prosecution DPP ní Federal Ministry of Justice. Nínú lẹ́tà ọjọ́ 23 oṣù kejìlá tí Ọmọlàbákẹ́ Máfẹ́ bu ọwọ́ lù gẹ́gẹ́ bí aṣojú Federal Civil Service Commission ni wọ́n ti ṣàlàyé wípé ìyànsípò Oyedepo wà fún àǹfààní ará ìlú. Wọ́n ní Oyedepo gẹ́gẹ́ bí DPP yóò dí àlàfo tí yóò ṣí sílẹ̀ lẹ́yìn ìfẹ̀yìntì Abubakar Babadoko tí yóò gbé pé ọdún 8 tí òfin là kalẹ̀ lẹ́nu iṣẹ́ ní ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2025. Oyedepo kàwé gboyè ní ọdún 2007 láti Ifásitì Ìlọrin kí ó tó kópa ní Law School ní 2008. Síwájú ìyànsípò rẹ̀ ni ó ti ṣiṣẹ́ pẹ̀lú àjọ EFCC fún ó lé ní ọdún 15 tí ó kúndùn láti máa gba ẹjọ́ rò lórí àwọn ẹ̀sùn alágbára. Bákan náà ni ó sìn gẹ́gẹ́ bí adarí Monitoring Unit. Wọ́n dárúkọ rẹ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àjọ EFCC tí ó dáńgájíá jùlọ ní ọdún 2014 àti Best Financial Crimes Prosecutor ní ọdún 2019. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti yarí wípé òfin owó orí tuntun tí wọ́n ń gbèrò rẹ̀ yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù kìíní ọdún 2026 gẹ́gẹ́ bí wọ́n ṣe gbèrò rẹ̀. Àfihàn yìí jẹyọ nínú àtẹ̀jáde tí ààrẹ fúnra rẹ̀ bu ọwọ́ lù lánàá láti ilé agbára. Èyí ń wáyé bí igbákejì ààrẹ àtijọ́ Atiku Abubakar àti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ṣe kan ààrẹ lábùkù tí wọ́n ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní èyí tí ó ti yá jù tí kò ní ìtara ọmọ ènìyàn láàrin ẹ̀sùn tí ó dìrọ̀ mọ́ bí wọ́n ti tọwọ́ bọ òfin. Ìròyìn jábọ̀ wípé ọjọ́ 26 oṣù kẹfà ni Tinubu bu ọwọ́ lu àtúpalẹ̀ àbádòfin owó orí 4 lára rẹ̀ láti rí Nigeria Tax Act, Nigeria Tax Administration Act, Nigeria Revenue Service Act àti Joint Revenue Board Act. Tinubu ní òfin owó orí wọ̀nyí títí kan èyí tí ó ti bẹ̀rẹ̀ àti èyí tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù kìíní ọdún 2026 yóò fìdí múlẹ̀. Ààrẹ wá jẹ́jẹ́ àti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ilé ìgbìmọ̀ láti yanjú gbogbo kùdìẹ̀kudiẹ tí ó lè fẹ́ tìdí rẹ̀ yọ bí ó ti fi dá ọmọ orílẹ̀-èdè lójú wípé ìjọba àpapọ̀ yóò tẹ̀síwájú àti máa ṣe ohun tí yóò mú ìrọ̀rùn bá ará ìlú tí yóò ṣe àtìlẹ́yìn fún àṣeyọrí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mọ̀lẹ́bí ògo àgbáyé Abẹ̀ṣẹ́kù-bí-òjò World Heavyweight Champion Anthony Joshua ti fi ẹ̀hónú wọn hàn lórí bí wọn kò ṣe ní àǹfààní àti rí Joshua lẹ́yìn ìjàmbá ọkọ̀ alágbára tí ó wáyé ní ọjọ́ Ajé ní ojúnà márosẹ̀ Èkó sí Ìbàdàn. Níbi ó ti ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé mọ̀lẹ́bí wọn ní Ṣàgámù lánàá ní àbúrò bàbá Joshua, Ọ̀nkú Adédàmọ́lá Joshua ti ṣe àpèjúwe ìròyìn ọ̀hún ní ìyàlẹ́nu ńlá sí mọ̀lẹ́bí. Ó ní mọ̀lẹ́bí kò gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ títí di ìgbà tí ará àti ọ̀rẹ́ bẹ̀rẹ̀ sí í pè wọ́n lórí aago. Adédàmọ́lá ṣàlàyé wípé ẹ̀ẹ̀mẹ́ta tàbí ẹ̀ẹ̀mẹ́rin ni Joshua fi ń wálé láàrin ọdún kan, pàápàá jùlọ láàrin ayẹyẹ ọdún. Ó jẹ́ àkókò láti ṣe àjọyọ̀ pẹ̀lú ẹbí. Àwọn kò lérò ohun tí ó ṣẹlẹ̀ yìí rárá. Ọ̀nkú yìí fi kún wípé àwọn ti kàn sí òbí Joshua tí àwọn náà wà ní Nàìjíríà. Wọn kò fún wọn láàyè àti rí Joshua ní ilé ìwòsàn tí wọn kò ṣe àfihàn rẹ̀. Gbogbo wọn làwọn sì fẹ́ rí bí kò bá tiẹ̀ ju mọ̀lẹ́bí 3 àwọn fẹ́ rí bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn mọ rírì bí wọ́n ṣe ń dáàbò bò ó gẹ́gẹ́ bí ipò rẹ̀ lágbàáyé. Ọ̀nkú Joshua wá fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ìjàmbá tí ó sọ ọ̀rẹ́minú Joshua àti akẹgbẹ́ rẹ̀ méjì
Ayọ̀délé Kelvin Olú ẹni ọdún mẹ́rìndínlógójì 36 ará ilẹ̀ Nàìjíríà àti Bìrìtìkó Nigerian British citizen àti Gani Sina ẹni ọdún mẹ́rìndínlógójì 36 ará ilẹ̀ Bìrìtìkó di olóògbé. Ó ní ó bà àwọn lọ́kàn jẹ́ gidigidi wípé àwọn tí wọ́n súnmọ́ Joshua tímọ́tímọ́ bá ìṣẹ̀lẹ̀ yìí lọ. Ó wá gba àdúrà kí Ọlọ́run tu mọ̀lẹ́bí wọn nínú. Àjọ alámòjútó ojú pópó FRSC sọ lánàá wípé àwọn ṣì ń retí àbájáde ìwádìí nípasẹ̀ ìmọ̀ ẹ̀rọ lórí ìjàmbá, ṣùgbọ́n ìwádìí lérèfé ṣe àfihàn wípé àpọ̀jù eré sísá ni ó fa ìjàmbá. Alukoro àjọ FRSC Olúṣẹ́gun Ògúngbémidé ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 12 ọ̀sán nítòsí Sonoma Axis, Ṣàgámù, pẹ̀lú ọkọ̀ Lexus SUV dúdú tí ó lọ kọlu ọkọ̀ àjàgbé tí wọ́n wà kalẹ̀. Ó ní eré àsápajúdé nìkan ni ó lè fa irúfẹ́ ìjàmbá bẹ́ẹ̀, ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ni wọ́n á fi mọ kúlẹ̀kúlẹ̀ ìṣẹ̀lẹ̀. Àwọn adarí ẹgbẹ́ òṣèlú àti ẹgbẹ́ aráàlú ti wá fèsì sí ìṣẹ̀lẹ̀ aburú yìí. Olùdíje du ipò gómìnà níbi ìdìbò ọdún 2023 Ọládipúpọ̀ Adébútú ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní oró ńlá tí ó mú òkùnkùn ṣú bolẹ̀ lásìkò ayẹyẹ. Ó ní Anthony Joshua yóò máa jẹ́ àpẹẹrẹ fún okun, ìwà ọmọlúàbí, agbára àti ìwúrí fún orílẹ̀-èdè. Ọkàn òun àti àdúrà lọ sí ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú mọ̀lẹ́bí tí wọ́n pàdánù ẹni wọn sínú ìjàmbá. Bákan náà ni ẹgbẹ́ ọ̀dọ́ Ṣàgámù náà fi ìbánikẹ́dùn wọn hàn bí wọ́n ti gbàdúrà ìwòsàn kíákíá fún Joshua àti mọ̀lẹ́bí tí wọ́n pàdánù ẹni wọn sínú ìjàmbá. Sínétọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan ṣe àpèjúwe ìjàmbá yìí ní ìbànújẹ́ tí kò ṣe ìtẹ́wọ́gbà, bí ó ti fi ìjàmbá yìí ṣe àpèjúwe ipò tí ojú náà wà ní Nàìjíríà. Ó ní ọkàn òun lọ sí ọ̀dọ̀ Anthony Joshua tí ó pàdánù kòríkòsùn rẹ̀ méjì sí irúfẹ́ ìjàmbá bẹ́ẹ̀, kí Ọlọ́run fún un ní okun kí ó sì tù ú nínú. Bákan náà ni ó gbàdúrà kí Ọlọ́run tẹ́ àwọn olóògbé sáfẹ́fẹ́ rere. Sínátọ̀ yìí wá rọ ìjọba àpapọ̀ kí ó ṣe ìdásílẹ̀ àgọ́ ìsinmi tí ó ní ohun èlò tó péye àti ilé ìwòsàn kéréje sí ojú náà fún pàjáwìrì láti lè dènà ìjàmbá ọjọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ológun Adinkai ti ṣe àkọọ́lẹ̀ àṣeyọrí ńlá ní ìpínlẹ̀ Borno pẹ̀lú bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú afurasí oníṣẹ́ ikú suicide bomber. Bákan náà ni wọ́n rẹ́bùrú ohun èlò tí wọ́n fẹ́ fi pèsè àdó olóró. Afurasí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abubakar Mustapha ní ọwọ́ àwọn òṣìṣẹ́ 152 Task Force Battalion tó ní ọjọ́ Ajé pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn ní ìlú Banki, ìjọba ìbílẹ̀ Bama. Adarí ìròyìn Lt. Colonel Sani Uba ni ó ṣe àfihàn wípé wọ́n ká primed IED components mọ́ Mustapha lọ́wọ́ tí ó ṣe àpẹẹrẹ èròǹgbà àti ṣe ìkọlù. Ìwádìí àkọ́kọ́ jẹ́ kí wọ́n mọ̀ wípé afurasí yìí jẹ́ ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Bama. Bákan náà ni wọ́n tún ká oríṣiríṣi nǹkan tó ní í ṣe pẹ̀lú ìwà dàlúrú mọ́ lọ́wọ́. Ó sì wà lẹ́nu àpatẹnujẹ́wọ́ láti mọ àwọn tí wọ́n rán àti àwọn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún sponsor, bí ó bá ṣeé ṣe kí wọ́n mọ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ lágbègbè. Nínú àṣeyọrí mìíràn ni ikọ̀ ológun tó ń ṣàmójútó ẹnubodè Cameroon sí Nàìjíríà ti rẹ́bùrú ọkọ̀ Peugeot tí ó kó àpò ajílẹ̀ 6 urea fertilizer tí wọ́n fi ń pèlò àdó olóró IED. Ìwádìí mú kí wọ́n rí oníṣòwò ajílẹ̀ yìí mú tí wọ́n fi rí àpò ajílẹ̀ 6 mìíràn gbà. Lójú ẹsẹ̀ ni wọ́n gbé ọkọ̀ àti ajílẹ̀ lọ pamọ́ sí àkàtà ológun. Gbogbo àwọn afurasí àti ohun tí wọ́n rí gbà ni wọ́n ti wà ní àhámọ́ fún ìtẹ̀síwájú nínú ìwádìí àti ìgbésẹ̀ tí ó bá tọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ní ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers kọ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà (100,000 ẹ̀bùn ọdún tí wọ́n fi ránṣẹ́ sí àpò ìkówósí àwọn aṣòfin pẹ̀lú àṣẹ gómìnà Siminalayi Fubara, bí wọ́n ti ṣe àpèjúwe èyí ní owó tí àwọn kò béèrè fún tí ó rúfin. Nínú àtẹ̀jáde àná tí alága ilé Eneme George bu ọwọ́ lù ní àwọn aṣòfin ti ní owó ìlú gbọ́dọ̀ tẹ̀lé ìlànà. Nínú àtẹ̀jáde tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìdápadà
owó tí wọn kò béèrè tàbí bu ọwọ́ lù ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lójú ẹsẹ̀ ni àwọn ti dá owó yìí padà. George fi ẹ̀sùn kan gómìnà wípé gbogbo ìgbà ló ń gba owó jáde láti inú àpò ìkówósí ìjọba láì jẹ́ wípé aṣòfin bu ọwọ́ lù láti ìgbà tí ó ti gbàjọba ní ọdún 2023 tí èyí sì tàpá sí àṣẹ ilé-ẹjọ́ tó ga jùlọ àti òfin. Ó fi kún un wípé àwọn gbọ́ nípa ti àwọn òṣìṣẹ́ tí wọ́n lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú gómìnà láti tàpá sí òfin àti ìṣẹ̀dálẹ̀ ìpínlẹ̀ Rivers. Ìgbésẹ̀ wọn ṣe lòdì sófin bí ó ti fi dá ará ìpínlẹ̀ Rivers lójú wípé àwọn kò ní dẹ́kun àti máa ṣe ojúṣe wọn lábẹ́ òfin. Ó ní àwọn òṣìṣẹ́ ìjọba yòókù gba ẹ̀bùn ọdún láàrin ìpínlẹ̀ ṣùgbọ́n tí ó lọ pẹ̀lú àlàálẹ̀. Èéṣe tí ilé aṣòfin ṣe wá ń gba ọ̀nà ẹ̀bùrú? Ilé ìgbìmọ̀ ti sún ìpàdé sí ọjọ́ 26 oṣù kínní ọdún 2026. Bẹ́ẹ̀ gómìnà Fubara kò tíì ṣe àgbékalẹ̀ ìṣúná owó fún ọdún 2026 tàbí ṣe àgbékalẹ̀ orúkọ àwọn kọmíṣánná tí wọ́n yàn láti ìgbà tí ó ti gbàjọba padà lẹ́yìn oṣù mẹ́fà tí ó fi lọ rọ́kúnlé. Àná ọjọ́ Ìṣẹ́gun ni mínísítà ìlú Àbújá Nyesom Wike lo àǹfààní àbẹ̀wò rẹ̀ sí Kana Bori ní ìjọba ìbílẹ̀ Kana láti fi ṣe ìkìlọ̀ fún àwọn olùgbé kí wọ́n má ṣe àṣìṣe adarí ní ọdún 2027. Bí ó tilẹ̀ jẹ́ wípé Wike kò dárúkọ Fubara, ọ̀pọ̀ ni ó túmọ̀ ọ̀rọ̀ Wike sí ìjàǹgbara tó ń lọ ní ìpínlẹ̀ Rivers. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Òṣèré ilẹ̀ Nàìjíríà Shafi Bello ti ṣe àfihàn wípé òun kò nífẹ̀ẹ́ sí ìrìn-àjò ojú pópó road trips ní Nàìjíríà pàápàá jùlọ tí ó bá jìnnà kọjá Èkó sí Ìbàdàn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Vijay Adams ní ìràwọ̀ òṣèré yìí ti ṣàlàyé wípé òun nífẹ̀ẹ́ sí ìrìn-àjò ojúnà ní ilẹ̀ òkèèrè ṣùgbọ́n nífẹ̀ẹ́ sí ojú òfurufú tàbí orí omi láti máa gbà ní Nàìjíríà látàrí ojúnà tí kò dára àti ìṣòro ààbò. Ó ní àìnífẹ̀ẹ́ sí ojúnà àti máa gbà kó bá ìgbafẹ́ rẹ̀ púpọ̀. Bello fi kún un wípé gbogbo ènìyàn tí ó ti mọ̀ báyìí wípé òun kò nífẹ̀ẹ́ sí ìrìn ojúnà. Fún ìdí èyí kí wọ́n má pe òun sóde nítorí òun kò ní wá. Níwọ̀nba ìgbà tí ó bá ti jìnnà ju Ìbàdàn òun kò ní lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.